ẹjọ́ tó ní ṣe pẹ̀lú Timothy àti àwọn méjì, ìyẹn Abdulrahman Adédoyin àtàwọn mẹ́fà mìíràn, wọ́n ti kó wọn délé ẹjọ́ báyìí. Ṣé ń bẹ àbí ò sí ń bẹ? Adédoyin ni ó dúró ní àwọn ẹ̀ṣọ́ ọgbà ẹ̀wọ̀n prison, wọ́n dúró tì, òun ló ń bọ̀ yẹn, àtàwọn afurasí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Timothy. Àná òde yìí ló pé ọdún kan, ìyá wọ́n ti ń wọlé bọ̀. Adédoyin ó lo ọ̀pá, ló ń lò bọ̀ wálé ẹjọ́, ọ̀pá. Ẹ máa wò wọ́n ti ń wọlé bọ̀ báyìí, wọ́n ti ń wọlé bọ̀. Ẹjọ́ ti bẹ̀rẹ̀ báyìí.